ṣe nǹkan lọ́wọ́ ń gbọ́ lọ́wọ́ wá bí mo sọ fún pé ó ti jọba o ṣùgbọ́n nǹkan kan wà tó wá láti ṣe lọ́yọ̀ọ́ ó gbà bẹ́ẹ̀ ó sì ṣàlàyé ẹ̀fọ́ lọ́wọ́ tó jẹ Kíládéjọ. 1893 Carter tó jẹ́ J.T. Carter tó jẹ́ gómìnà gbogbo ilẹ̀ Yorùbá ọwọ́ ààfin yìí ọwọ́ àṣàdé tálàfin ní òun gbélé gbogbo Yorùbá lé ìjọba Gẹ̀ẹ́sì lọ́wọ́ kí wọ́n lè bá mú ọ̀làjú ẹ̀kọ́ ètò ti ìlera àti máa ṣòwò wọ́n sì bá láàfin fọwọ́ síwèé pé òun gẹ́gẹ́ bíi king and head of Yorùbá land. Ní 1894 Queen Victoria wá rán Carter tó lọ wo kí ń ṣẹlẹ̀ láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́. Marquis of Ripon ni akọ̀wé ìjọba òkèèrè fún àwọn ìjọba Gẹ̀ẹ́sì. Nígbà tó débẹ̀ ó ní arrive at a camping site between the two towns of Ife and Modakeke in the night and I remained there until the following day. Ife is simply a collector of ruins while Modakeke is a travelling town with well-kept farm around it. Ó nígbà tóun dé ibì kan tóun pa àgọ́ sí láàrin ìlú Ifẹ̀ àti Modakeke ìgbòhùn sì dúró bẹ̀ títí ìjọ́ kejì. Ó ní Ifẹ̀ ó ti pa gbogbo lérun bẹ́ẹ̀ kò sí ilé kankan. Ògúnmọ́lá Basọ̀rún nìbàdàn ni ó lọ lálàáfin pé ló sì lọ kó àwọn Ifẹ̀ wá níbi tẹ́ gbé sàtìpó látòkè gbó ìsọ́yà wọ́n sì tẹ̀lú mi fún wọn. Níbo lẹ́ wá fọ̀ pààrọ̀ yẹn sígbà tí wọ́n ti parẹ́. Ìtú wọn fẹ́ sọ fáráyé gbọ́. Ìbàdàn dọkọ̀ mọ́ wọn lọ́wọ́ Ayíkítí jọba wọn lèèyàn lórí. Àwọn Ìbàdàn sì mú Ayíkítí wọn lọ fi jẹ Ọ̀ọ̀ni. Ìkẹta nu tí àwọn Ìbàdàn jẹ. Lábìrán òpó Lábìrán náà ti mú ẹni tó jẹ Ọ̀ọ̀ni náà ti mú lọ jẹ nífẹ̀ẹ́. Ètò jẹ́ ká ṣẹlẹ̀ bá a bá dákẹ́ tá a sọ̀rọ̀ a bọ̀wọ̀ fágbà ni nítorí pé ńgbà tá ààrẹ orílẹ̀-èdè wa wà ó lóun a sì dákẹ́ àwọn òwọ́n bàbá dákẹ́ wọ́n ní má pẹ́ lóko bí ọmọ òkú wọ̀fà má sì pẹ́ lé bí ọmọ òkú ọ̀lẹ gbóko díẹ̀ ṣọ̀yọ́ kínkín dé fìlà pẹ́ kí. Ẹ̀yin Ọ̀yọ́ ọ̀rọ̀ wo ni ó jẹnu wa lọ 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 àwọn tí wọ́n ṣe bàfẹ́ wọ̀lú wọn á dọ̀pọ̀ mọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ wo ni ó jẹnu. Wọ́n ti ẹ̀sọ́ wọn ní kò sí Ọ̀yọ́ empire olówó wà èbó lóyè empire wọn Faransé lẹ́yìn empire wọn Germany lẹ́yìn empire wọn àwọn Gẹ̀ẹ́sì náà gbogbo òru ẹ̀ní kò sí Ọ̀yọ́ empire nígbà wọn á sọ Ọ̀yọ́ province wọ́n dá Ọ̀yọ́ province sí ẹnìkùn mẹ́ta Ọ̀yọ́ division of Ọ̀yọ́ province Ìbàdàn division of Ọ̀yọ́ province Ifẹ̀ Ìjẹ̀ṣà division of Ọ̀yọ́ province ní 1914. Wọ́n wá pín division kọ̀ọ̀kan wọ́n pín Ọ̀yọ́ division sí 7 districts wọ́n pín Ìbàdàn sí 10 districts wọ́n pín Ifẹ̀ Ìjẹ̀ṣà division sí 3 districts Ifẹ̀ Ìjẹ̀ṣà Ìlá. Ọ̀ọ̀ni wá ń rúlu district kan nínú district ogún tí wọ́n dálẹ̀ Aláàfin wá jẹ́ bàbá fún gbogbo 20 districts. Ó wá wà láti 1914 to 1959. 1938
wọ́n bá fún ọba sálárì Aláàfin gba £4,200 per annum ẹni tó tẹ̀lé Ọ̀jàláké £2,500 Olúbàdàn £2,500 Àwùjalẹ̀ 1,700 ọba Òpìní 1,650 Ọọ̀ni of Ifẹ̀ 1,400. ìwé tí mo fi ìwé ìjọba àpapọ̀ ni o Federal Government Ministry of Information tẹ́ ẹ bá fẹ́ ẹ̀yàn ìwé ìròyìn ẹ̀wà àgbà copy ẹ̀ náà certified true copy èyí tẹ́ ń pè bẹ́ẹ̀ ìwé tí ìjọba ti fọ òǹtú ara ẹ̀ lù abẹ́mi wọn jẹ́ ìjọba ní federal ni. ìtawà ń ṣe lọ́yọ̀ o akọni wa tí wọ́n ṣe nǹkan mèremère fún wa àfẹ́ gbàgbé wọn gbogbo tí wọ́n ti ṣe ẹ rí àpẹẹrẹ rẹ̀ lẹ́nìí láti ọ̀sẹ̀ kan tá a ti ń ṣe ìṣenilọ́jọ̀ ìpọ́nilé ìwà ọmọlúàbí ìwọṣọ wa èdè wa kó má bàa mẹ́hẹ̀ ní gbogbo tá à ń ṣe yìí tí ẹ bá ní kọ́ mọ ọrọ̀ alẹ́ tí ẹ bá gbọ́ Yorùbá dáadáa tó dán mọ́ránmọ́rán ìjìnlẹ̀ èdè àṣàyàn ọ̀rọ̀ tí ó bá mọ Yorùbá sọ tó sì mọ̀wé fi gbé lẹ́sẹ̀ tó bá pédè míì yóò sọ èdè tó gbọ́ yẹn dáadáa bí àwọn elédè ṣùgbọ́n tí Yorùbá gbédè rẹ̀ dáadáa tó bá ń ṣèdè Yorùbá tó má múlùmálà mo gẹ̀ẹ́tì ẹ ìsí mo fẹ́ sí rẹ kò ní túmọ̀ tó bá fẹ́ ṣèdè ẹlòmíì bàtàbàtà ní ọ̀nà sọ tẹ́ ẹ̀ bá mọ owó kà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní calculus tẹ́ ẹ̀ bá mọ̀ ká nítorí pé ọmọ Olúnlọ́yọ̀ gbogbo gbọ́dọ̀ Yorùbá mọ́nàmọ́ná ní wá ń sọ Gẹ̀ẹ́sì báwọn ó ń sọ jù wọ́n lọ age of nígbà tó ti di ọmọ mọ́kànlélógún ọdún mọ́kànlélógún ló ti gba gold medal òun ni èèyàn dúdú kìíní tó kọ́kọ́ bọ Queen Victoria lọ́wọ́ ní London. ó gba oyè lórí engineering ó gba oyè lórí ìṣirò tí wọ́n ń pè mathematics nítorí pé ó gbọ́ Yorùbá ó sì lè ka owó wa àti òǹkà wa lédè Yorùbá. àwa Yorùbá ńlá kọ́kọ́ di lọ́ọ̀yà nílẹ̀ ìwò Nàìjíríà yìí Òrìṣàṣà Pàdádà Williams tọ́jọ́ mẹ́ẹ̀gbá. àwa la kọ́kọ́ di dókítọ̀ lọ́kùnrin àwa la kọ́kọ́ di dókítọ̀ lóbìnrin Mrs. Abímbọ́lá Awólé òun ni ní Akérèlé Ọ̀yọ́ ni. àwa la kọ́kọ́ ṣe dentist gbogbo nǹkan bẹ́ẹ̀ nítorí pé ọ̀làjú ti dọ́dọ̀ wa ti pẹ́ ọ̀làjú ẹ̀ la fẹ́ kó parun. àdúpẹ́ lọ́dọ̀ gómìnà wa tìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ètò yìí ò bá ti ṣeé ṣe owó ní tóun ọ̀bá sílé ẹ̀mẹ́dàmọ̀ràn lẹ́yìn òun gbogbo wọn gbogbo àtàrẹ náà Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ yín o ẹ bá ní kí gómìnà pé àdúpẹ́ o gbogbo àwọn amòfin wa olórí àwọn adarí aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti London ló ti sáré wá kò gbádùn tẹ́lẹ̀ ó láti sáré dé lóru àná ni ó sọ pé òun wà ń bí adúpẹ́ lọ́rọ̀ rẹ̀